ọ̀rẹ́ mi wáńbí. ọ̀rẹ́ mi kí a lóde. níbo ní ọkọ rẹ̀ yálè. ọkọ mi yálè. ọkọ rẹ̀ Àjàyí kì í yálè. ọkọ rẹ̀ yálè. ọkọ mi yálè. àbí kéésì Àjàyí ni ọkọ rẹ̀ mọ́ ni. Àjàyí náà ni. ọkọ rẹ̀ ó wà ń sàlẹ̀ odò pẹ̀lú obìnrin ọmọ kékeré ẹlẹ́jẹ̀ tútù. Àjàyí Ògìdì Olú oníkànga àjípọn ọkọ mi ọ̀rẹ́ ẹ̀wà yín èèyàn tún dé. wo orí ọ lójú ní mò ń débẹ̀ ṣùgbọ́n kí n tó mú ọ lọ. wo bẹ́ẹ̀ ni tó bá ti débẹ̀ tó ò bóbìnrin pẹ̀lú ọkọ rẹ̀ igi rẹ̀ fi pa mí. èmi ń gbọ́rọ̀ rẹ̀ mò ń gbọ́rọ̀ rẹ̀. ẹ dákun ẹ bá ń bẹ̀ wọ́n ní ìmọ̀ tí mo ṣe fún ọ wọn ìfẹ́ rí mi láàbù tí n bá dún sàkání wọn máa ń lé mi ni débi wípé wọn ì fún mi lóúnjẹ wọn ì tún fún mi lówó. àwọn nìkan náà sì kù mọ́ mi ìlẹ́ lómi kí mo fẹ́ lọ bẹ́ẹ̀ dákun ẹ sábà ń bẹ̀ wọ́n ẹ dákun. ọ̀dà ọ̀rọ̀ rẹ ti yé mi Abẹ́bí ju gbogbo rẹ̀ lọ ó kòkò ìwọ fúnra rẹ ọmọ wa rẹ ọmọ irú èèyàn tó jẹ́ mo sì ti sọ fún wọn pé gbogbo ìgbà kí ìgbà tó o bá ti ń fẹ́ nǹkan báyìí kọ́ ọmọ wa bá mi bó bá nílò owó wọ́n fún ọ kò sí tó o fẹ́ tì ní í ṣe fún ọ bó o nílò aṣọ wọ́n rà fún ọ kódà kó jẹ́ pé oúnjẹ lọ nílò wá mọ bá mi. ìfọkànra balẹ̀ ó ti yọ ní tí ò dé ńlá yọ ọgbà fọkànra balẹ̀. Abẹ́ní kí ló dé ó ti pààyàn. Abẹ́ní ó ti dá ó ti pààyàn. Abẹ́bí ọmọ ìyá mi. ara tí wọ́n máa sọ̀rọ̀ o ó ti dá bá. wọ́n ti kó bá mi o. wọ́n kó bá àbó kó bára rẹ̀ ìgbónára ó ti kó bá ọ sọ̀rọ̀ ayé rẹ̀ lóde mo wí fún ọ pé bàtà rẹ̀ ti ń ro panlápanlá ti ń rárò jù ó ṣe tán tí ó yá sọ wá ya báyìí ní ìsìn àbí ọ̀yá. ó ti yá mo mọ̀ ó ti yá. ọ wà gbé ẹran rẹ tó pa ní ìsìn nítorí wọ́n sọ fún gbogbo aráàlú pátá bó ti pọ ọmọ ìyá rẹ. baálé mi. àbí ìyàwó ṣébìrì. ọ̀dà gbogbo aráàlú yóò wà gbọ́ wá gbé ó ṣe kíni ó fọwọ́ ara rẹ síra rẹ ìgbónára ló kó bọ̀ kì í ṣẹnìkan má bínú wò ni ìgbónára ló kó bọ̀ kì í ṣẹnìkan ó pa ọmọ ìyá rẹ nítorí ìgbónára ó ti dà ọ̀yà mo ní kó wá gbé àti mo lọ sá lọ gbèrè ní ọ̀nà. ìgbónára lẹ rí òun ìgbónára lẹ rí òun màá dé màá gẹ̀ fìlà kan ọ̀yẹ́ kọ́ kọjá péńpéjú bí ọkùnrin tó bá ti ní ìgbónára jù yóò ṣera rẹ̀ léṣe bí obìnrin tó bá ní ìgbónára lágbójú bákan náà òun náà yóò kọjá ìyàrá rẹ̀ mo ṣe bẹ́ẹ̀ ráyé obìnrin ọ̀hún ó fi ìgbónára ó fi ba ayé ara rẹ̀ jẹ́ ó fi ìgbónára ó fi kó bára rẹ̀ ó fi ìgbónára ó fi sọ́ra rẹ̀ di apààyàn kò pààyàn lásán ọmọ ìyá rẹ̀ nìkan ṣoṣo tó tún kù mọ́ ló tún pa ẹ̀kọ́ ńlá ló jẹ́ fẹ́ni tó bá fẹ́ gbọ́n ẹ̀kọ́ ńlá ló jẹ́ fẹ́ni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ ọgbọ́n ńlá ló jẹ́ fẹ́ni tó bá fẹ́ gbọ́n ààbọ̀ ọ̀rọ̀ bíntín báyìí ni fún ọlọ́gbọ́n ẹ má gbàgbé ẹ jẹ́ gbogbo wa ronú ẹ jẹ́ á fi pẹ̀lẹ́ pòtù ká fi ṣe ẹ̀gbọ́n táwọn bàbá wa wí ni wọ́n ní òjò òwúbìnrin ó fi ìgbónára ó fi kó bára rẹ̀ òjò òwúbìnrin wọ́n ní aṣọ orí bẹ̀m̀bẹ̀ sọ́kọ lóòótọ́ ni bí obìnrin ò bá jowú ọbẹ̀ rẹ̀ ò lè dùn bówó obìnrin bá sì pọ̀ lápọ̀jù yóò kó bára rẹ̀ lọ́jọ́ kan ìgbónára ewu ńlá ni ìjàmbá ni fẹ́nikẹ́ni tó bá ti ní ìgbónára lọ́pọ̀ gbà ẹni tó bá ní ìgbónára a máa kó bára rẹ̀ ìmọ̀ràn àgbà fún ti sáà yìí òun láti rí òun tá a ti wò òun ẹ jẹ́ á fi kọ́gbọ́n ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ á fi kọ́gbọ́n ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi gbogbo wa pátápátá ẹ jẹ́ á ṣọ́ra ṣe ká ṣe pẹ̀lẹ́ bí ayé bá ń sọ pé àfiwọ́ tí wọ́n ń pè àfèmí ẹ jẹ́ á ṣọ́ra ṣe o kò sẹ́nì kankan bí ò sọ ọlọ́run nìkan ló lágbára tó lè so tó wù ú àní rìn jù báyìí lọ lórí ètò yín ètò wa tá a pè ní ìmọ̀ràn àgbà ó náà láti wò ó tá a wá pàkọ́lé ti sáà yìí ní ìgbónára ẹ má gbàgbé
gẹ́gẹ́ bí mo ti ń wí kò sẹ́ni tó gbọ́n tán o ó ṣeé ṣe kẹ́ ẹ rí ibi táwa náà kù sí lọ́dọ̀ yín ẹ gbà wá nímọ̀ràn nípa fífi èròǹgbà yín ṣọwọ́ sí wa ní comment section ẹ kọ́mẹ́ǹtì ẹ bá wa like ẹ mú gbàgbé bákan náà láti ṣe wá lóore ẹ ń bi mí oore tẹ́ ẹ lè ṣe wá pọ̀ òun náà ní kíni ẹ bá wa share ètò yìí kó kárí ilé kó kárí oko àtọmọ kékeré àtàgbàlagbà kí wọ́n lè jàǹfààní ẹ̀ kẹ́ni tó bá ní ìgbónára kó lè ṣọ́ra rẹ̀ ṣe ẹni tó bá ń jowú lájẹjù kó lè bá a mọ̀ pé ìgbónára ò ní ìbẹ̀rẹ̀ owú ní ìrìn jù báyìí lọ o ẹ má gbàgbé bákan náà ẹ gbìyànjú láti subscribe sí ìkànnì yìí kẹ́ ẹ tó jáde ńbẹ̀ ẹ ṣé bẹ́ẹ̀ ti ń darapọ̀ mọ́ wa ẹ ṣé bẹ́ẹ̀ ti ń bá wa share ètò yìí iṣẹ́ yìí ò ní jóná ibi ò ní ṣẹlẹ̀ sí yín kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa lágbára Elédùmarè ikú òjijì ò ní pa yín kò ní pọmọ yín kò ní paya yín kò ní pọkọ yín kò ní pa gbogbo wa Mr. Lékélé Alálàwò mò ń dágbére lórí ètò yín ètò wa tá a pè ní ìmọ̀ràn àgbà fún ti sáà yìí ẹ ṣé lágbára Ọlọ́run nígbà míì tá a bá tún padà wá ire ayọ̀ àlàáfíà àìkú tí í ṣe baálẹ̀ ọrọ̀ Elédùmarè yóò jò kárí gbogbo wa à ń dágbére lórí ètò yìí pé ó dìgbà kan náà ẹ ṣeun.